tó di pa díẹ̀ pa bẹ̀rẹ̀ sí sọ pé òkè ó yá àsìkò tó fún ẹ láti máa náwó sínú ẹgbẹ́ ká lè máa rówó rọ̀nà ẹgbẹ́ gan tá a jọ jókòó tá a gbé òkè ṣé àwọn afẹ́gbẹ́ 5 million lóṣooṣù ṣe gẹ́ẹ̀tì sìn ọ̀dọ̀ pé àti àǹkú nǹkan ṣe mákindé nǹkan ní kinní kan ń gbé lọ́sẹ̀ irú akọ̀dẹ̀ sọ́nà ni pé àmọ́ kò lówó lọ́wọ́ òkè èló ló máa rí fẹ́ gbẹ́ ìkíkọ́ ó sọ wá sọ wọn ní pé wọ́n máa fún wa ní 3 million lóṣooṣù òkè no problem ṣé àwọn pé láìwọ̀ tó bá máa fún 3 million the next month tó bá fún wa 1 million naira ni o and that was the only money tá a jẹ Oríyọmí. mo mọ̀ pé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye lẹ̀ ń gbọ́ wa lẹ̀ ń wò wá lórí ìkànnì wa mo fẹ́ kí a jọ farabalẹ̀ o ká jọ gbọ́ àlàyé tí ẹni tí í ṣe akọ̀wé ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ tí Alhaji Oríyọmí Hamzat tó ti jáde wípé òun fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 ẹ jẹ́ á jọ wo fídíò yìí ká jọ gbọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu akọ̀wé ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn awuyewuye tó ti ń súyọ láàrin Alhaji Oríyọmí àti ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ já wò ẹ já jọ gbọ́ tó tún ní o níta ń gbọ́ tẹ́lẹ̀ ni wípé àwọn ẹgbẹ́ Accord Party pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ olóyè ẹgbẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn bíi alága akọ̀wé ẹgbẹ́ òṣèlú Accord Party àti Màmá Àjàjà tí í ṣe national secretary ẹgbẹ́ tí wọ́n tún jẹ́ àgbà nínú ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ wípé owó tùlùtùlù ni wọ́n gbà lọ́wọ́ Alhaji Oríyọmí Hamzat kó tó di wípé wọ́n fún un ní tíkẹ́ẹ̀tì láti dupò gómìnà nínú ẹgbẹ́ ṣùgbọ́n lèyí dáa tó wá gbọ́ lẹ́nu ẹni tí í ṣe akọ̀wé ẹgbẹ́ yìí mọ̀ tó lágbára ó tún yàyàn lẹ́nu wípé kò wá jẹ́ ká rí èyí tí í ṣe òdodo ọ̀rọ̀ gan nínú àwọn ọ̀rọ̀ tó ń jáde nínú ẹgbẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ á jọ wo ẹ jẹ́ á jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí tá a bá wá wò tá a bá wá gbọ́ tuntun eléyìí tán kẹ́ ẹ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye títí yín o lórí ìta ẹ̀ tí ń gbọ́ tẹ́lẹ̀ àti tuntun eléyìí tó tún jáde. ìgbà tó Oríyọmí tó di pé ó close mọ́ wa dáadáa la mọ̀rú ẹ̀dá tó jẹ́ mo fẹ́ fi dá yín lójú lónìí pé nígbà tó rí afẹ́ gbé Oríyọmí wọnú ẹgbẹ́ kọ́bọ̀ àgbà lọ́wọ́ ẹ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ ni àpẹẹrẹ ẹjẹ́ kan mú jáde Accord is not the party tó jẹ́ pé tó bá fẹ́ wọlé bó fẹ́ wá gba nǹkan ẹgbà tí former minister of power tó wá sọ́dọ̀ wá ń gbà yẹn náà people believe that we have collected money from him that's why ta fún ní ticket kó tó wọlé we didn't collect the dime from him likewise Oríyọmí too àgbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ tó fi wà because mo máa ń sọ báyàn pé Oríyọmí ò lówó tó lè èlò ló fẹ́ gbẹ́ nígbà tó di pa díẹ̀ pa bẹ̀rẹ̀ sí sọ pé òkè ó yá àsìkò tó fún ẹ láti máa náwó sínú ẹgbẹ́ ká lè máa rówó rọ̀nà ẹgbẹ́ gan tá a jọ jókòó tá a gbé òkè ṣé àwọn afẹ́gbẹ́ 5 million lóṣooṣù ṣe gẹ́ẹ̀tì sìn ọ̀dọ̀ pé àti àǹkú nǹkan ṣe mákindé nǹkan ní kinní kan ń gbé lọ́sẹ̀ irú akọ̀dẹ̀ sọ́nà ni pé àmọ́ kò lówó lọ́wọ́ òkè èló ló máa rí fẹ́ gbẹ́ ìkíkọ́ ó sọ wá sọ wọn ní pé wọ́n máa fún wa ní 3 million lóṣooṣù òkè no problem ṣé àwọn pé láìwọ̀ tó bá máa fún 3 million the next month tó bá fún wa 1 million naira ni o and that was the only money tá a jẹ Oríyọmí so far nínú ẹgbẹ́ yẹn. ṣùgbọ́n èrò tẹ́ rí Liberty lọ́dún náà lọ ẹgbẹ́ òṣèlú Accord tá a bá fi apá tí yín nǹkan sí tí ó bá sọ Oríyọmí bẹ́ẹ̀ ẹ lè mọ̀ rí èrò tó bá. ó lè má tó bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n lóòtú mo fẹ́ sọ fún yín pé àti APC àti PDP tààrà ẹgbẹ́ ìlú tó wà ní ìsìn APM àti mo ti dákọ̀ PDP náà. APM tó yàtọ̀. sorry so ṣé ẹ rí gbogbo èrò tẹ́ ẹ rí lọ́jọ́ yẹn àwọn èrò kan náà gbogbo àjọ ń lò àwọn ará Ọ̀ṣun níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn àwọn ará Ọ̀ṣun Èkìtì gbogbo náà ló wà ń bẹ̀ lọ́jọ́ yẹn ṣé ẹ ti understand ní sìn báyìí. mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ ẹ̀yin náà ti rí bí akọ̀wé ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ ti gbọ́ ohun tó sọ ẹ ti gbọ́ àlàyé tó ṣe yé kí wàá ní èrò tiyín o
kí ni ìwòye tiyín pẹ̀lú ohun tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ wípé owó rọ̀gùnrọ̀gùn owó tùlùtùlù ni Alhaji Oríyọmí Hamzat ń ló gbé fún àwọn adarí ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ kó tó di pé wọ́n gbà á, kó tó di wípé wọ́n fún un ní tíkẹ́ẹ̀tì láti jáde dupò gómìnà nínú ẹgbẹ́ Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ já wo èrò tiyín àti ìwòye tiyín. Tẹ́ ẹ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé ẹni tí í ṣe Màmá Àjàjà gangan, ìyẹn akọ̀wé ẹgbẹ́ Accord Party ní national, àwọn náà ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn tí àwọn èèyàn ń sọ pé wọ́n ní Oríyọmí gbówó fáwọn. Màmá Àjàjà náà sọ pé Oríyọmí ò lówó tó lè gbé fún ẹgbẹ́. Tẹ́ ẹ bá rántí, tẹ́ ẹ bá gbàgbé, the same thing iná ni arákùnrin yìí náà sọ o. Ó ní àwọn kan tiẹ̀ kọ́kọ́ náà sí wípé 5 million naira ní kó máa fún ẹgbẹ́ lóṣooṣù nígbà táwọn gbà wọlé tán, tó fìfẹ́ hàn pé òun fẹ́ dùn gómìnà. Ní Oríyọmí ní olóhùn ti fẹ́ rí 5 million naira láti máa fẹ́gbẹ́ lóṣooṣù, pé òun ò sí níjọba, bí olóhùn ti fẹ́ máa rí ẹjọ́ wọn máa fẹ́gbẹ́ ní 3 million naira. Arákùnrin yìí ní nínú 3 million naira tó ṣàdéhùn fẹ́gbẹ́ láti máa fẹ́gbẹ́ lóṣooṣù, ó ní oṣù tí ọ̀kọ́kọ́ sanwó pé 1 million naira lówó tó san. Owó 1 million naira náà sì ni gbogbo owó tán lè sọ wípé àwọn jẹ Oríyọmí àbí tí Oríyọmí san sínú ẹgbẹ́. Ẹ gbọ́ bó lọ̀rọ̀ ṣe jẹ́, níbo ni àwọn èèyàn ti wá ń gbọ́, níbo náà ti ń rí wípé owó tùlùtùlù ni Alhaji Oríyọmí gbélẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ Màmá Àjàjà gẹ́gẹ́ bí ẹni tí máa ń ta ẹgbẹ́ tó bá ti di àsìkò òbò báyìí, àtàwọn ọ̀rọ̀ míì táwọn èèyàn sọ. Ẹ já wo èrò tiyín àti ìwòye tiyín. Ẹ fi ṣọwọ́ sí wa o láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Lórí rédíò Ọmọlúàbí nílẹ̀ Ìbàdàn, ó ní arákùnrin yìí ti sọ̀rọ̀ tó tún ti fọ́gbà yánga, tó tún tàn mọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó ṣókùnkùn sáwọn èèyàn nípa ẹgbẹ́ Accord Party àti àjọṣepọ̀ ẹgbẹ́ pẹ̀lú Alhaji Oríyọmí Hamzat. Ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Ìbàdàn, ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́, níbo ló máa já sí? Ẹ máa bá wa kálọ lórí ìkànnì yìí. Bàbá ti ń rí tuntun, bàbá ti ń gbọ́ tuntun, láàmú ọmọ wa fún yín o. Àní jẹ́ kí ti yín ó di. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ má gbàgbé, ẹ bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ sì tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tí a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa.